Africa Content TV. Àrẹ̀lẹ̀ ló sọ bẹ́ẹ̀.
wọ́n ní láláyé pariwo kásúwà nídìí o ìdílé àgọ́bí. ẹ̀yin tó ní tó ti kọrin mú bàbá mi olórí ọmọ ìbàdí kò ní bàjẹ́ fún ẹ débi tó ṣe yẹ̀yẹ́ òun ni màdí abájọ bọ́lá ṣe ṣàánú ẹ ojú ọ̀dọ́ náà fi wọ́n ẹ̀ ò ti jó bẹ́ẹ̀ lọ èrò wọn ni kó jẹ́ àbọ̀nà fún ẹ ọlọ́run ò jẹ́ ó ti mú ìyẹn òfin ló táwọn màsírí àwọn olùdókẹ́ àṣẹ́ni ìgbà làwọn yìí gbàdó ọ̀rọ̀ sí fún ẹ amúnijẹ́sọ bá lọ́rọ̀ pin ẹ̀rọ bá pin ìkì sí yóò máa gbẹ́dì ẹ̀wọ̀n fò wọ́n sojú rere báyé jẹ́ màá ní kálẹ̀ ní wọ́n dá láì máa pè àwọn sára ìjà àtàpèlà aláàánú kan ló jẹ́ kó máa wá ìdáhùn sílẹ̀ ìwọ́n bá fojú bọ̀dà sọ̀rẹ̀ ṣùgbọ́n náà má dá lórúkọ gbọ̀gbọ́ fún àwọn olólùfẹ́ ẹ̀tọ́ òbáyé jẹ́ lójú èèyàn rí sábà sí rí oríyá mi bàbá mi kò sí gbajúmọ̀ nínú ọlọ́dà omi àgbà. àbí oríyọmí lára nítorí bàbá lórí ọdẹ abáàsì sọ fún wa pé òfìdí tó ti rú nísẹ̀yìn ẹ̀dá tó tó ti wà bẹ́ ẹ̀dá bá wọn pẹ̀jápẹ̀já tó ń kú àwọn sòdò àwọn tó tóbi ní kọ́kọ́ àjọṣòdò tó ń láwọn ńláńláwọ́ bẹ́ẹ̀ lómi ní ìsọ̀yìn àbí ìdírísì pẹ̀lú àtúndì sẹ́rà wa méjèèjì yóò máa ìyàgbé wa lágbárí ilé iṣẹ́ tó fẹ́ wà wá dolóko ayé ti fi sílẹ̀ òun látàgbọ́ bá mi wá. Yóò padà bàjẹ́ fún wọn. Òpè ìdílé ní ọ̀nà aláìsá, òpè ìdílé ní ọ̀nà aláìjẹ́ báyìí, àwọn tó ń bá ẹ̀jẹ̀ bàbá ẹ̀jẹ̀ yóò padà bàjẹ́ fún wọn. Orí ọ̀pẹ̀ wà lóbi ẹ̀rọ ọmọ ọlọ́pàá láàrin ẹ̀rọ ọmọ ìyá láàrin orí lọ́yọ̀ mọ́ ẹ̀rọ mi bàjẹ́ àtàwọn ọ̀gá yìí fi lọ sọ́kọ́. Ìwà tó bá wà sókú ní ìta tó fi àbọ̀sì, àtọ̀rùn máa sọ pé ọmọdéárù sí báyìí, eré ètò ìlànà ìdìbò, ẹ̀jọ̀ yìí ọdẹ láti àti ìbàdàn. Ọmọ sàlàyé ayọ́bọ̀ ọjọ́ ìsinmi, ó tó ìbàdàn bí wọ́n ṣe kú mi. Tó bá gbèdé gidigidi lójoogun lè ká bá wá rí fún. Ọ̀yọ́ ló bá wọ́n lọ ìlera, àwọn jíjọ ṣe omi àjogún kó bá dán nínú rí.
aṣọ ọ̀sẹ̀ tí ó ní ọ̀ ọ̀sẹ̀ tó bá fi wọ́n yìí tó ta ìpàdé ayé. Eléyìí ni kábí lórí dẹ́sọ́bí tó dẹ̀ máa bá ní bàbá ní bàbá yìí falẹ̀ lọ́jọ́ bàbá fọ́ọ̀mù ṣèjì aláwọ̀rin sọ̀wọ́ àpàlàtà àgbáyọ̀wé sí oníyọ̀dọ̀ òṣèwọ́ alájà tó lọ sí ìṣìbà sí ìgbà àwọn ètò kékeré mọ̀ bá bàbá jáde. Orí ọbí mọ́ kì í gbé orí ọbí sọ báyìí ẹbí sọ pé káàlá gbogbo láàárọ̀ oníyọ̀bí ẹ̀yìn tó wá máa dúpẹ́ láwọn ẹ̀yìn olólùfẹ́ mi ẹ̀yìn tèmi dá ò gbà láwọn tó ń ṣe bàjẹ́ mi oníyọ̀bí wọn fẹ́ kó bínú kọ́lé ìfowópamọ́ kọ́lá ó yà jákẹ́ kọ́lá ti bẹ́ẹ̀ tí wọ́n lọ ó ti jẹ́ lọ ó borí ẹgbẹ́ ṣe kò sáré. Yeah.